Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn àṣeyín náà bá gbé yín ga fún àánú àtọ́jú rere ńlá láti arígbà láti tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù ìkeje. A dúpẹ́ nítorí pé gbogbo àbá rere tí ẹ ní fún wa yóò wá sí ìmúṣẹ. Èyí tí àwa pàápàá ní fún ara wa tí à ń lépa, ẹ̀yin Olúwa yóò sì jẹ́ kí ó wá sí ìmúṣẹ. Ọ̀rọ̀ tí a ò gbọ́ lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Tó ti a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 19 oṣù keje. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé máa ṣoore nígbà gbogbo, máa ṣoore nígbà gbogbo. Àmú àkọ́sórí wa nínú ìwé Éfésù orí ìkẹrin ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Éfésù orí ìkẹrin ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Ẹ máa ṣoore fún ọmọnìkejì yín o. Ẹ ní ìyọ́nú, ẹ máa dáríjì ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríjì yín. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Jóṣúà orí ìkejì ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrìnléníogún. Jóṣúà orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkẹrìnléníogún. A ó ṣe pépèpé nítorí àkókò wa. Jóṣúà ọmọ Núnì sì rán ọkùnrin méjì jáde láti Ṣítìmù lọ ṣe àmì wípé ẹ lọ ìwò ilẹ̀ náà àti Jẹ́ríkò. Wọ́n sì dé ilé panṣágà kan tí à ń pè ní Réhábù, wọ́n sì wà níbẹ̀. Mo lọ sí ẹsẹ̀ ìkẹrin. Obìnrin náà mú àwọn ọkùnrin méjì náà, ó sì fi wọ́n pamọ́. Ó sì wí báyìí pé àwọn arákùnrin kan wá sọ́dọ̀ mi, ṣùgbọ́n èmi kò mọ ibi tí wọ́n ti wá o. Ó sì ṣe ní àkókò àti ti ilẹ̀kùn ẹnubodè. Nígbà tí ilẹ̀ ṣú, àwọn ọkùnrin náà sì jáde lọ. Ibi tí àwọn ọkùnrin náà gbé lọ, èmi kò mọ̀ o. Ẹ lépa wọn kánkán o, nítorí ẹ̀yin yóò bá wọn. Ṣùgbọ́n ó ti mú wọn gòkè àjà ilé, ó sì fi pòròpórò ọgbọ́n tí ó ti tòjọ sókè àjà, ó fi bò wọ́n mọ́lẹ̀. Àwọn ọkùnrin náà lépa wọn ní ọ̀nà tí ó lọ dé ibodè Jọ́dánì. Bí àwọn sì ń lépa wọn tí wọ́n jáde lọ, wọ́n sì ti ilẹ̀kùn ẹnubodè kí ó tó dùbúlẹ̀. Ó gbé wọn lọ lókè àjà. Ó sì wí fún ọkùnrin náà pé èmi mọ̀ pé Olúwa ti fún yín ní ilẹ̀ yìí o, àti pé ẹ̀rù yín bá ní, àti pé ọkàn gbogbo àwọn ará ìlú yìí ó ti di omi nítorí yín. Nítorí àwa ti gbọ́ bí Olúwa bí ó ti mú omi pupa gbẹ níwájú yín nígbà tí ẹ̀yin jáde ní ilẹ̀ Íjíbítì, àti ohun tí ẹ̀yin ṣe sí àwọn ọba méjì ti àwọn Ámórì tí ń bẹ ní ìhà kejì Jọ́dánì, Síhónì àti Ógù, tí ẹ̀yin parun túútúú. Nítorí àkókò wa, ẹ jẹ́ kí n lọ sí ẹsẹ̀ ìkẹtàléníogún. Bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin méjèèjì náà jáde, wọ́n sì sọ̀kalẹ̀ lórí òkè, wọ́n sì kọjá, wọ́n sì tọ̀ Jóṣúà ọmọ Núnì wá. Wọ́n sì sọ ohun gbogbo tí ó bá fún wọn. Wọ́n sì wí fún Jóṣúà pé nítòótọ́ ni Olúwa ti fi gbogbo ilẹ̀ náà lé wa lọ́wọ́, nítorí pé ọkàn gbogbo àwọn ará ìlú yìí ti di omi nítorí wa. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Àwọn ènìyàn kan máa ń sọ̀rọ̀ sí àlejò ṣàkàṣàkà, pàápàá àwọn tó dàbí pé ẹni pé wọ́n wà ní ipò tí ó kéré sí wọn ní àwùjọ. Àwọn ènìyàn mìíràn máa ń dáhùn ìpè lórí àwọn nọ́mbà tí wọn kò mọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí ẹni pé ẹni tó wà lórí ìlà jẹ́ ẹni tí ò ní kan ṣe. Wọn kì í dúró láti mọ ẹni tó wà lórí ìlà. Wọn yóò kàn gbé, wọn yóò sì sọ̀rọ̀, wọn yóò bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣàkàṣàkà. Ta lè léyìí? Ìwé Hébérù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejì sọ pé kí a máa ṣoore fún gbogbo ènìyàn, nítorí o kò mọ ìgbà tí ìwọ yóò pàdé áńgẹ́lì. Ǹjẹ́ o mọ̀ pé Ọlọ́run lè rán olùrànlọ́wọ́ rẹ sí ọ nípa ìpè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀?
Mo sọ ìtàn kan nínú ìwé kíkà ojoojúmọ́ yìí ní ìjẹta nípa bí mo ṣe nílò pọ́ùn 50 lásìkò ìrìnàjò mi sí ìlú ọba ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn. Mo béèrè fún pọ́ùn 50 lọ́wọ́ Ọlọ́run lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi dún. Ẹni tó pè mí sọ pé bí yìí, mo fèsì kò sí bí yìí kankan níbí o. Ó béèrè ṣé kì í ṣe nọ́mbà lágbájá àti tàmẹ̀dù nìyẹn. Mo ní bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kò sí bí yìí níbí, nítorí náà ó wí pé ẹ má bínú. Mo fèsì, kò sí wàhálà o. Ọlọ́run yóò bùkún rẹ. Lẹ́yìn náà ó wí pé kí ni ìtumọ̀ Ọlọ́run yóò bùkún mi? Báwo ni ẹ ṣe mọ Ọlọ́run? Mo fèsì pé olùgbàlà ni. Lẹ́yìn náà ó béèrè ta ni mò ń bá sọ̀rọ̀. Mo sọ orúkọ mi fún un. Bí Olúwa ṣe lò ó láti dáhùn ìbéèrè mi fún pọ́ùn 50 nìyẹn o. Ká ní pé mo ti sọ̀rọ̀ sí ṣákaṣàka nítorí mi ò mọ̀. Ká ní pé mo ti sọ̀rọ̀ sí ṣákaṣàka nítorí mi ò mọ̀. A sì sọ̀rọ̀ nítorí pé ó ti pe nọ́mbà tí kì í ṣe èyí tó fẹ́. Ǹbá ti pàdánù ìbùkún Ọlọ́run. Nínú Bíbélì kíkà tòní, Rékélì panṣágà. Ó fi ìmoore hàn sí àwọn àmì. Ó fi ẹ̀mí rẹ̀ wéwu nípa kíkó wọn pamọ́ sínú ilé rẹ̀. Ìṣoore rẹ̀ ló padà wá gba gbogbo ìdílé rẹ̀ nígbà tí odi Jẹ́ríkò wó. Ìwé Jóṣúà orí 9 ẹsẹ̀ 22 títí dé ẹsẹ̀ 25. Ó tún fún un ní ipò gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ìyá ńlá Jésù. Ìwé Mátíù orí 1 ẹsẹ̀ 5. Ó sì rí i dájú pé ó wà nínú agbo ìgbàlà. Ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 29. Ìwé Òwe orí 29 ẹsẹ̀ 16 sọ fún wa pé nípa obìnrin rere tí ó yẹ ẹnu rẹ̀ pẹ̀lú ọgbọ́n, tí ó sì ní òfin ìṣoore ní ahọ́n rẹ̀. Máa ṣoore pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹnu rẹ àti nínú iṣẹ́ rẹ àti ìṣe rẹ sí àwọn ẹlòmíràn. Jẹ́ kí àwọn ọ̀rọ̀ rẹ máa mú àwọn ènìyàn ní ìrètí. Má ṣe ronú àti jẹ́ ẹni ìkọ̀sílẹ̀. Ìwọ yóò ka ohun gbogbo tí ìwọ bá gbẹ̀ o. Olùfẹ́, Ọlọ́run lè pinnu láti dáhùn àdúrà rẹ nípa ìpè nọ́mbà tí ó ṣèṣì tàbí nípasẹ̀ ìjíròrò tí o kò lérò pẹ̀lú àjòjì pátápátá. Ìdí nìyí tí o fi gbọ́dọ̀ máa ṣe oore kí o sì máa bọ̀wọ̀ fún ni. Mo gbàdúrà pé ìwọ kì yóò pàdánù àwọn ìbùkún Ọlọ́run fún ayé rẹ ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: máa ṣoore kí o sì ní ìtẹríba ní gbogbo ìgbà. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, oore ọ̀fẹ́ ìṣoore àti ẹ̀mí ìṣoore, ẹ yọ̀ǹda rẹ̀ fún mi. Kí n ṣoore fún àjòjì àti onílé àti gbogbo àwọn tí mo bá pàdé. Ẹ fún mi ní ẹ̀mí ìṣoore ní orúkọ Jésù, àti ẹ̀mí tí ń sọ̀rọ̀ tí ó mú inú dídùn jáde, tí ọ̀rọ̀ ẹni fi máa ń dàbí iyọ̀ tí ó máa ń mú inú ènìyàn dùn. Yọ̀ǹda rẹ̀ fún wa ní orúkọ Jésù. Àmín. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.